kéèsì wọn wá wọ́n ní ìyáálé Mósè ìyàwó ní ìlú gbogbo ènìyàn 32 lọ orí òkè ènìyàn kí ló pé 32 wọ́n ní wọ́n sì ní ẹ̀mí Olúwa ní àwọn ti fẹ́ máa lọ kàkà jù wípé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ wọn kí wọ́n tó máa lọ kí ló yẹ kó sọ kó gbé dákàlẹ̀ ẹ má tilẹ̀ ní dábì ẹ bá wa dá sí ṣùgbọ́n ó wá ṣe bí ẹni tó ń gbọ́rọ̀ lẹ́nu kí ló wí ẹ̀mí Ọlọ́run ní gbogbo ẹ̀mí 32 yìí ní gbogbo ní dábọ̀ mú ní wọ́n dábọ̀ mú wọn jọ fóònù ẹ̀lẹ́ ìwọ tó tó mélòó fóònù méjì dájọ́ fóònù mẹ́ta dájọ́ màmá yìí ní abọ́ tí wọ́n fi gbé fóònù àwọn ọmọ tó kó tábìlẹ̀tì wá. Bàbá rẹ̀ níbo òdì. Bàbá rẹ̀ níbo òdì. Bàbá rẹ̀ níbo òdì. Hello. Wà á bẹ̀rù rẹ̀ níbo olólùlé. Ó gbóná ni o. Ó gbóná ni o. Wọ́n ní 32 wọ́n lẹ́ni tó kó mẹ́ta. Mo ní ìgbàgbọ́ sọ fún mi ní ẹ̀jọ̀. Ṣé ti síìmù ni mo wá? Ó ní pẹ̀lú wá yọ síìmù ìkọ̀ọ̀kan. Lórí òkè Sínámù. Ó sì yọ síìmù fún ẹ̀yin wò ìwọ ọmọ ó ṣe wò ní. Hallelujah. Ṣé o mọ̀ pé hallelujah o? Ṣé ẹ bá rojo 1,000? 1,000. Mi ní kẹ́kọ̀ọ́ 1,000. Hallelujah. Ṣé o mọ̀ wípé ẹni tó bá lòun wò ní nǹkan o gbọ́dọ̀ dúró dáadáa? Ẹ̀mí Ọlọ́run gbọ́dọ̀ wà lára ìwọ gan. Wọ́n ní ìdúró jẹ́. Bí ènìyàn bá sọ ìwọ fún mi, èmi fúnra mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo máa gbé. Bí mo ṣe wà yìí, bí nǹkan bá máa ṣẹlẹ̀ ní ọ̀la, ẹni tó rán mi níṣẹ́ máa fi hàn mí mójú. Kíní kan ò bá mi lápòrí o, ó máa ṣe mí pìrí. Ẹni tó máa kú lọ́dún mẹ́ta, bàbá mi sọ fún mi, ó ní 3 years ló máa kú, ó ní ọdún kẹta gẹ́gẹ́ ló jáde láyé. Hello? Ìwọ wòlíì, òkú ènìyàn 32 lórí òkè, ẹnìkan wá ríran sí wọn, gbogbo ọmọ tó kọ́ lọ́kọ́dọ́kọ́ kì í sọ fún wọn kí ẹ̀mí yẹn dákẹ́. Hallelujah. Ìwọ lọ́kùnrin ẹ̀ ò bẹ́rẹ̀ lọ́dì bíbí ẹ̀ka mi gbogbo ẹ̀mí àgbàgbà sẹ́ráàpù ìbò làpàdé yìí. Mo kó ènìyàn wá sórí òkè wọn ní kí n fún wọn ní gbogbo bọ́ọ̀lù. Ó sì ṣùgbọ́n ẹni kí òun náà wí. Màmá yẹn ní torí bíbí àwọn náà wọn kì í ṣe dáadáa ní church. Wípé akágọ̀ ni wọ́n. Òun náà ni Ọlọ́run ṣe wá wọn fún ẹni tó fẹ́ wọn fún. Wípé tó bá yìí lòun sọ bẹ́ẹ̀ pé ẹ wá fún ní bọ́ọ̀lù tí wọ́n máa fún un. Hallelujah. Hallelujah. Mo ní wẹ́ ṣùgbọ́n ó kù díẹ̀ káàtó wa. Hallelujah. Ọmọ Sínámù
ìwọ ni wàá wá lu mú sẹ́ni tó bẹ́ẹ̀ ní sáàsì náà wọ̀ èmi tẹ̀ ẹ́ wò yìí mo wá sẹ́gbà tí mo gbogbo pé kí ni a fẹ́ máa jẹ fóònù ni mò ń tà mò ń ta sún àbáyé mò ń ta sìmẹ́ǹtì kò sí mò ń ta sùn màá wá láti Ìbàdàn màá wá kó sún àbáyé ní Balógun màá kó ta gbogbo ẹ̀ ṣùgbọ́n nígbà tí bàbá mi dé fóònù di òkúta mo bẹ̀rẹ̀ sí fi fóònù tọrọ ibẹ̀ ni mo mọ̀ pé wàhálà ti dé fóònù ìṣùgbọ́n dòkúta ìyá mi abáwá kó torí ìṣùnà náà ń ta ọ́ bàbá yí ẹ lọ bàbá bó ṣe ń ṣe ẹ lọ iṣu títí dòkúta fáìn èmi tó di ọmọ alájẹ mo mọ owó kájẹ wá ní kí n tó gbé ẹ̀rọ ti tán ṣùgbọ́n nígbà tí bàbá mi bẹ̀rẹ̀ mo kú pàtó yìí lọ mo lo kírìmù dákú torí èmi náà fẹ́ ṣiṣẹ́ mi ò fẹ́ jẹ́ ṣùgbọ́n mo lè ti di alọ́rẹ̀ láti kékeré ọmọ ọdún mẹ́jọ ìyá mi ni wọ́n bí mi mọ́ ni ọmọ ẹ̀yìn ni wọ́n ti máa ń túmọ̀ mi màá máa sunkún wọ́n dẹ̀ máa tu mo gbọ́ nínú èèyàn mọ́ mẹ́rin ṣùgbọ́n mo rí àmì dáadáa lọ́wọ́ ọdún méjì náà wípé yẹ mo ti ń gòkè ẹ̀mí ọjọ́ mẹ́ta ọjọ́ méje wọ́n wọ́n mi ìfẹ́ kí ló kàn mí lọ́wọ́ ẹjọ́ mo wá lọ kóra nígbà tí n bá kóra nígbà tí n bá ń ṣe èyí tí ò dáa ò ní lò mí ẹgbẹ́ tí bàbá mi wí ó ní wò kán dìde lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí kán ṣẹ̀ṣẹ̀ ṣe tán màá pè é. nítorí àwọn tó wà nípa ti ara wọ́n máa rọ ohun ti ara ṣùgbọ́n àwọn tó wà nípa ti ẹ̀mí wọ́n máa rọ ohun ti ẹ̀mí nítorí ara ni kú. èrò tí ara ní kékeré tó ti rí bí o gbọdọ̀ sí níbí rárá o gbọdọ̀ ló sí rárá kí la máa di Ọlọ́run yóò pèsè kí ni Ọlọ́run tó sàánú nígbà Ọlọ́run yóò gba gbogbo owó máa wà ní èwo ti ẹ̀mí nígbà gbogbo wàá lè máa ro kí ni ewu ti ẹ̀mí ti àǹtí sọ̀rọ̀ ìdí mi mo ti lò iná kọ̀ tó pàǹpàpàǹpà bí bá lọ báyìí àwọn ọkùnrin afẹ́ ìwò orí mi o èyí ò bá jẹ́ ìyàwó ẹni ajálẹ̀ ṣùgbọ́n nígbà tí bàbá mi dé aleluya ó ní ṣe mo rí kàná ó bá fi kàná náà mi ó ní ṣe orí gbogbo kírìmù tó o ṣe ẹ̀kọ́ yẹn lọ dà síbẹ̀ ò ní lè síbí yẹn mọ̀ lọ èmi tí mo máa ṣe máa ṣe irun bí wìnìkì mi ò borí ó nílé sí oníyẹn sílẹ̀ kọ́ni ìyá àjẹsà ìyá mi ló sọ bẹ́ẹ̀ màá ní kí ẹlẹ́mìí ẹ̀kọ́ kó dà ó ní mi ò nílé sí orílẹ̀ mọ́ gbogbo tí bá dẹ̀ ti fi hàn ó máa sọ fún àwọn ènìyàn iṣẹ́ ìránṣẹ́ rẹ bẹ̀rẹ̀ mo fi sẹ́kùn ni o ohun tí mo sá fún mi o ó dé máa hàn hello. Nínú ti ara. Ó sí nínú ti ara má gbé ìgbé ayé rẹ nínú ara màmá. Bí kò ṣe nínú ti ẹ̀mí. Bàbá wọ́n wà nípa tí ẹni bá ti wà nínú ara ló máa ro oyè. Ókè ẹ̀lọ́ mo ti wà nínú oyè àpọ́sù. Ọdún mélòó ni mo ti wà bẹ́ẹ̀? Ó dàbí ìlọ ọwọ́ lágbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Lẹ́yìn 2021 àti 2020. Ókè àwọn yẹn kébì náà ti wà special hospital. Ẹ̀rọ tí a máa ní mọ́dẹ̀ẹ́nìsì ẹ̀kọ́ wà ní ọdún mélòó láti wà mọ́dẹ̀ẹ́nìsì. Àwọn ọmọ tí o tọ́ náà láti jẹ special. Èmi náà fẹ́ jẹ special ẹ̀rọ tí a lò. Ẹ̀rọ tí a lò. Lọ special padà wọ́n jẹ́ kí ló fi ṣe ní sọ̀rọ̀. Ẹ̀rọ wò ní ìfọ̀ kọ́dà òkú mélòó ló ti dì. Wọ́n lò mí Ọlọ́run mi. Ẹ̀rọ. Hello.
kankan tún wà ibi ìbàyí tún pín sí méjì ẹ tún bẹ̀yẹ. ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá ní ẹ̀mí Kristi rárá ẹ tó débẹ̀. bí ó bá ṣe pé báwo bó bá ṣe pé ẹ̀mí Ọlọ́run gbé inú yín. ẹ̀mí Ọlọ́run gbé inú yín. ṣùgbọ́n bí ẹnikẹ́ni ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá ní ẹ̀mí Kristi òun kò sí nínú ẹni tirẹ̀. bí ẹ̀mí Kristi ò wá gbẹ́rù ẹ̀ ò sí nínú ọmọ tiẹ̀. bí Kristi bá sì wà nínú yín alájẹ́ òkú ó tán òní máa ṣe é. ẹ máa san 1,000. ẹ bá gbé mi sáré. bó o bá jẹ́ ẹni tí ẹ̀mí bí ẹ̀mí Kristi bá gbẹ́rù ẹ̀ ò ní máa di àgbàgbà ṣọ́ọ̀ṣì. ò ní máa joyè bí ẹni tí ò fẹ́ délé. ẹni tó rán mi wá sọ fún mi wípé mi ò gbọdọ̀ joyè láyé o. ó ní ṣùgbọ́n oyè kan ṣoṣo ni wọ́n rí bí ìṣòro náà láwọn kìí ní wò ó.